níṣẹ́ ni ariwo ńlá máa sọ lórí nǹkan tí olórí oko orílẹ̀-èdè yìí ààrẹ bọ́lá ahmed tinubu àti igbákejì ẹ̀ sẹ́nitọ́ kashim shettima lórí nǹkan tí wọ́n ṣe pẹ̀lú bí àríyànjiyàn ṣe bẹ̀rẹ̀ wípé ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ ike ààrẹ àti igbákejì ẹ̀ kan kúrò lórílẹ̀-èdè lẹ́ẹ̀kan náà kó má sí ààrẹ kan nílé tí ó máa ṣàkóso nàìjíríà tó sì jẹ́ pé ọ̀rọ̀ yìí ti di wàhálà tí àwọn agbẹjọ́rò àti àwọn amòfin àti àwọn olóṣèlú tí wọ́n ń fà láàrin ara wọn. Bí ẹ kò bá gbàgbé lọ́sẹ̀ tó lọ lọ́hùn ni ààrẹ bọ́lá ahmed tinubu ló kéde pé òun lọ sí ìsinmi ọlọ́dọọdún òun tó sì ní ọ̀sẹ̀ méjì lòun yóò fi sinmi ní ọdún yìí àti pé ìlú london lórílẹ̀‐èdè united kingdom ni òun lọ o tó sì jẹ́ wípé láti ìlú london níṣe ni àṣírí tún padà tú pé tinubu tún kúrò níbẹ̀ ó lọ sí ìlú paris lórílẹ̀‐èdè france ṣá o ní ọjọ́rú ìyẹn ọjọ́ wednesday ọ̀sẹ̀ tó kọjá ẹ̀ ní shettima ìyún igbákejì tinubu tó yẹ kó máa ṣàkóso ilé di ọ̀gá ẹ̀ ní lòun náà má tún kéde wípé òun náà kúrò nàìjíríà tó sì gba orílẹ̀-èdè sweden lọ láti lọ ṣojú nàìjíríà níbi ìpàdé pàtàkì kan tó yẹ kó wáyé. Eléyìí ni ariwo máa fi sọ tí àwọn èèyàn fi ń sọ pé ó yẹ kí àwọn aṣòfin làbújá kí wọ́n yọ tinubu lóyè nítorí pé ó ti lòdì sí òfin àti wípé èèwọ̀ ní lábẹ́ òfin kò gbọdọ̀ sí ìṣòfò èèyàn pé ipò agbára ò gbọdọ̀ ṣòfò kò gbọdọ̀ sí pé ààrẹ ò sí ní igbákejì ẹ̀ náà ò ní sí nílé nítorí pé ilé ti fi hàn pé kò sẹ́ni tó ń ṣe ìjọba mọ́. Nígbà tí ọ̀rọ̀ yìí ti ń di ariwo táwọn alátakò ti ń sọ pé kí àwọn aṣòfin làbújá kí wọ́n yọ tinubu kúrò lóyè ó ní olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ ilé ìgbìmọ̀ aṣòfin fún tinubu ìyún special adviser on national assembly matter ìyún senator tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì fún tinubu ìyún senator lado ìlú jẹ́ kó di mọ̀ wípé kò sí ìyọnu nínú ẹ̀. Bẹ́ẹ̀ ni olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ òròyìn fún tinubu lásìkò yìí alàgbà báyọ̀ ọ̀nànúgà náà fi àtẹ̀jáde síta pé kò sí nǹkan kan tó burú nítorí pé tinubu ṣì ń ṣàkóso nàìjíríà láti òkè òkun tó wà kódà onídàásìkò ẹni tinubu ló sì ń fohùn ránṣẹ́ látòkè òkun ó ní fún ìdí èyí kì í ṣe pé kò sẹ́ni tó ń ṣàkóso nàìjíríà ó ní ń ṣàkóso nàìjíríà dáadáa kódà ó ṣe àpẹẹrẹ pé lọ́dún 2022 ìyẹn ọdún méjì sẹ́yìn ó ló ṣẹlẹ̀ pé ààrẹ muhammadu buhari ó lọ sí ìpàdé àjọ àgbáyé united nations general assembly lórílẹ̀‐èdè amẹ́ríkà ó ní bẹ́ẹ̀ ni igbákejì ọ̀jọ̀gbọ́n yẹmí òṣínbàjò náà kúrò lórílẹ̀‐èdè yìí láti lọ síbi ayẹyẹ ìsìnkú queen elizabeth ii ti orílẹ̀‐èdè england tó sì ní kò sẹ́ni tó pariwo tàbí yọ wọ́n kúrò nípò ní ìgbà náà.